If you are watching, if you want to call in, you can tell me you want to call in. I'll pick your phone. Sisi Alagbo, I can see you are watching me. You are on this WhatsApp. Shewari. Share gbogbo miss calls yen. Shetiri. Ó pè mí tílẹ̀ fi money. Ni mo bí eri, sorry. Shetiri. Share miss calls. Ó pè mí tílẹ̀ fi money. Shetiri. Share gbogbo miss calls. Shetiri. Ó pè mí tílẹ̀ fi money. But ìyẹn kọ́ mo fẹ́ sọ lọ́sàn. Ìwọ obìnrin tó ń wò mí lẹ́ni àti ọkùnrin gba orí ẹ̀ mú. Ẹ̀yin tèmi ẹ ṣé tẹ́ ń join fídíò wa tẹ́ ń wo fídíò wa ní gbogbo ìgbà yìí tí mo mú wá fún wa lẹ́ni ó tún lẹ́tìkẹ́ ó gbẹnu tán ẹ wá gbọ́ nǹkan tí Madam Bukky Jesse sọ sí Sisi Alagbo eléyìí ká màmá mi ò fẹ́ bẹ́ fún yín mo fẹ́ kẹ́ wò fúnra ara yín kẹ́ wá jẹ́ àpàdé ní comment section bẹ́ẹ̀ ni kó ní kálukú sọ opinion sí ẹ nínú comment section eléyìí lékèǹkà ẹ make sure pé ẹ wo fídíò ìdélẹ̀ ojú tẹ́ fi ń wò kò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ kò ní di lágbára Ọlọ́run ọwọ́ tẹ́ wá fi ń like tẹ́ fi ń share tẹ́ fi ń comment tẹ́ fi ń subscribe ẹ ní fi gbọ́mọ sí ẹ ní fi gba lẹ́tà àbànújẹ́ lágbára Ọlọ́run nǹkan rẹ̀ nǹkan ayọ̀ lẹ máa fi ọwọ́ yín ṣe lójoojúmọ́ ẹ ṣé thank you so much for joining this channel ẹ ṣé púpọ̀. Gbogbo nǹkan tó bá ṣe sọ pé gbogbo nǹkan tó bá ń ṣe láyé ẹ ò ní pàdé ọkùnrin àbóbìnrin alágbèdá ọkùnrin tí ò nífẹ̀ẹ́ tó jẹ́ pé ó ní reason tó kàn fi fẹ́ Sisi Alagbo kò sẹ́ni tí ó pè kó wá bẹ̀ mí ó lóun máa para òun fẹ́ kú mo dẹ̀ ní kó sọ fún pé kó lọ kú àìkú ẹ̀ kò jẹ́ nǹkan kan fún mi ikú ẹ̀ gan ò jẹ́ nǹkan kan fún mi ṣé ń gbọ́ mi now kí ló ṣẹlẹ̀ bí ṣe sọ lọ mi mọ̀ Sisi Alagbo mi mọ̀ rí láyé mi rírí not until ìgbà tí mẹ́wàá lọ́kàn kí pé ó marry ṣé ń gbọ́ mi ìgbà tán kí tán yẹn mo epo máa ń ṣe fídíò ṣé mọ̀ Facebook máa ń gbé fídíò ẹ̀ wá mo follow ẹ̀ because I don't follow nonsense but ó máa ń gbé fídíò ẹ̀ wá ìgbà tó yá mo tún rí pé wọ́n bẹ̀rẹ̀ sí ní dragi ìyáálé ẹ̀ tí Akeem ọkọ tó wà lọ́dọ̀ ẹ̀ sìn tó fi sílẹ̀ bí ṣe sọ ẹ lè rí mi kí n dá sọ̀rọ̀ individual I don't do it gbogbo bó ṣe ń sọ̀rọ̀ yẹn gbà yẹn mi consent mi dá sí because kò kàn mí ṣó ti yẹn ẹ jẹ́ ká sọ bó ṣe ṣẹlẹ̀ mo rí jọ ẹ̀pọ̀ gbé fídíò pé Akeem bọ̀bọ̀ tó ń do nínú fídíò yẹn tó ń do girl kejì yẹn wọ́n ló níyàwó tó fi sílẹ̀ kó tó lọ bá Sisi Alagbo ṣé ń gbọ́ mi ìgbà tó fi ìyàwó yẹn sílẹ̀ ìyàwó yẹn one way or the other wọ́n gbé ìyàwó yẹn wá sórí social media ìpè ó fẹ́ obìnrin tuntun wọn dẹ̀ tọ́jú ẹ̀ gbọ́ mi ṣá àwọn èèyàn support ìyálé yẹn Akeem engineer ó máa ṣọ́kú ni ó ní gbélé ayé ṣeun re Akeem gbogbo yẹn máa tẹ̀lé mi o Akeem yẹn ni ọkọ Sisi Alagbo báwo mo ṣe fẹ́ sọ̀rọ̀ ètò máa yé yín ṣé nígbà tó lọ fẹ́ Sisi Alagbo ìyálé wa bọ́ta ìyálé ò dédé bọ́ta Dorcas Adéyínká olórí burúkú òun ló lọ gbé ìyálé pa òun fẹ́ gbèjà ẹ̀ ṣe pé bó ṣe máa ń ṣe nìyẹn bó ṣe lọ gbé Fọlá náà nìyẹn pé òun fẹ́ fi Fọlá bá Lizzy jà ṣé ń gbọ́ mi àwọn èèyàn kan support ìyálé yẹn gbọ́ mi ṣá àwọn èèyàn kan support Sisi Alagbo wọ́n ṣáà ní kó bá wọn parí ẹ̀ ó dàbọ̀ parí ẹ̀ gbọ́ mi wọ́n wá bẹ̀rẹ̀ sí ní ṣe but because àwọn kan support Sisi ìyálé yẹn máa débẹ̀ ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ eléyìí tó ṣẹlẹ̀ yìí gbogbo yín rí fídíò tó ń lọ ìwọ tó bá ti rí lọ táìpù
Sisi Alagbo trading video lórí Telegram wà rí ńbẹ̀. Gbogbo yín ẹ̀yin tẹ́ ní video yẹn àbí ẹ̀yin tẹ́ ní video yẹn. Mo fẹ́ kẹ́ zoom in video yẹn, kẹ́ zoom out. Ẹ rí pé Sisi Alagbo ó ti ní ńbẹ̀ yẹn. Ojú ẹ̀ yàtọ̀ sí recent video ẹ̀ báyìí. Ẹ kọ́kọ́ kọ̀ǹkọ̀. Ẹ ṣàkíyèsí yẹn. Now, ṣe rí fídíò tó wà lọ tó gbé jáde tó ń lọ káàkiri yẹn. Fídíò yẹn ti wà lọ́wọ́ wọn ti pẹ́. Sisi Alagbo wà nílé ọkọ. Ó ń dó Akimu engineer. Ó ń ṣe ṣìnà. Ilé ọkọ ló wà pẹ̀lú ọmọ lọ́wọ́ tó ń dó Akimu engineer. Ó ṣe nǹkan tí mo sọ yẹn ṣá. Ilé ọkọ ló wà tó ń dó engineer. Ó wà nílé ọkọ pẹ̀lú ọmọ lọ́wọ́ ló ń dó engineer. Engineer ń do ó ń gbà sí fún. Kò fẹ́ engineer. So gbogbo bó ṣe wá lọ ń fẹ́ engineer yẹn. Engineer jẹ́ nìkan tó máa ń record èèyàn gan. Ẹ lọ bá eye opener. Ẹ lọ follow eye opener lórí Instagram. Òun náà ó máa send ẹ̀ sí. Ẹ lọ follow eye opener lórí Instagram. Ṣé kan tí mo sọ yẹn ṣé ẹ̀ ń get mi ṣá? Ẹ̀ ń get mi ṣá? So, ṣé rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ tí gbogbo yín rí? It has been pre-planned. Now, ẹ jẹ́ ká máa sọ lọ. Video tí gbogbo yín rí yẹn, it is an old video. Ìgbà tí Akimu ń dó Sisi Alagbo mọ́kọ ẹ̀ lára. Sisi Alagbo wà nílé ọkọ. Bọ̀ kò kí ń ṣe Akimu yìí ló ń fẹ́. Ọkọ àárọ̀ ẹ̀ tó fi sílẹ̀ ni. Ẹ bá mi confirm tẹ́ bá ń get mi fẹ́ pẹ́ lórí ọ̀rọ̀ kan. Ṣóyè yín ṣá? Now, ṣe rí Akimu jẹ́yàn kan tó bá ń dó yín á record. Tí ò bá sí pẹ̀lú yín á ní kó ju òbò sóhun. Gbogbo eré gbogbo bó ṣe ń dó Sisi Alagbo gbogbo bó ṣe dóra wọn throughout kan tó fi kí Sisi Alagbo tó kúrò ní ọkọ gbogbo ẹ̀ ní Akimu ní recording. Kí dẹ̀ ni Akimu ṣe máa record ni pé ó máa fi blackmail obìnrin. Ó máa fi mú obìnrin sábẹ́ láti máa control obìnrin yẹn. Ìyàwó tó fi sílẹ̀ tó lọ fẹ́ Sisi Alagbo gan, ìwòwò woman yẹn wà lọ́wọ́ ẹ̀. Recording woman yẹn wà lọ́wọ́ ẹ̀. So ti yé yín sìn. Ó dàbí kó máa date girlfriend kan. Kó wá máa screen record gbogbo nǹkan tẹ́ bá ń ṣe. Fídíò pọ̀ lọ́wọ́ Akimu ló ń ju fídíò yẹn síta. Akimu ọkọ Sisi Alagbo ló ń ju fídíò yẹn síta. Ẹ jẹ́ kí n máa sọ lọ. Ẹ má confuse me. Ẹ jẹ́ kí n máa sọ lọ. Ṣó ti yé yín sìn. So ìgbà tí Sisi Alagbo wà nílé ọkọ. Ṣé ń gbọ́? She recorded it. Yes, because one date nígbà yẹn ni wọ́n fẹ́ra. Ẹ ti bẹ̀rẹ̀ kẹ́ máa ṣe bí wèrè. Ìwọ tó ò bá lọ́pọlọ máa block ẹ straight ni. Ìwọ tí ò bá ní ọpọlọ tó fẹ́ máa fà mí sẹ́yìn máa block ẹ. Boyfriend and girlfriend ni wọ́n, but Sisi Alagbo wà nílé ọkọ. Sisi Alagbo ló record òun náà ni mò ń sọ. Fóònù bọ̀bọ́ yẹn ló fi ń record ẹ̀. Bọ̀bọ́ yẹn ló ní fóònù. Báwọn ṣe ń catch fóònù tí wọ́n nìyẹn. Ṣó yé yín ṣá? Ṣé ń gbọ́ mi? Tẹ́ bá wo fídíò yẹn, ẹ rí pé Sisi Alagbo sọ̀rọ̀ ńbẹ̀. Ó ní mo ti ń record ẹ o. Àbẹ́wò lẹ wò. Wọ́n mọ̀ bó ṣe ń ṣeré wọn nìyẹn. Bọ̀ Sisi Alagbo wà nílé ọkọ. Kò ń ṣe engineer ló ń fẹ́ o. Ọkọ mi. Ṣó ti yé yín? So ẹ bá mi dìyẹn mú. Ẹ má gbogbo argument yẹn kọ́ mo fẹ́ wá ṣe fún yín lọ́sàn yìí. Ìyẹn nǹkan tó kàn mí kọ́ nìyẹn. Now, so gbogbo fídíò yẹn wọ́n ti record ẹ̀ ìgbà tó ń date. Ṣó ti yé yín? Tí Sisi Alagbo tó lọ ń dó ọkùnrin mọ́kọ ẹ̀ lára. Now, ìgbà t'Akimu wá rí pé Sisi Alagbo she's made. Ẹ má gbọ́ o. Ìgbà tó rí pé Sisi Alagbo is made. Ṣé ń gbọ́ mi? Ó wá sọ fún Sisi Alagbo, ó ní mo fẹ́ fẹ́ tán ni. Ó ní mo fẹ́ fẹ́ tán ni. Mi ìgbádùn bá ṣe ń jíra wa dómọ́. Akimu dẹ̀ jẹ́ nìkan, a ṣe threesome, a ṣe twosome.
ó record gbogbo ẹ̀ láti blackmail Sisi Alagbo ni. Sisi Alagbo sọ pé ilé ọkọ ni mo wà kò possible. Ó ní then máa ju fídíò ẹ̀ sí ọkọ ẹ̀. Ẹ gbọ́ mi ṣá. Ṣé gbọ́ ṣá. Ṣé ibẹ̀ point yẹn yé yín. Ìgbà t'Akeem rí pé òun lè make owó lára girl yẹn. Ṣó yé yín. Ó sọ fún Sisi Alagbo. Ó lóun fẹ́ fẹ́ tán ni. Ó lóun ò kọ́ pé ilé ọkọ ló wà. Akeem ò ní nǹkan kan o. Kò ní nǹkan kan, but ó ti rí pé òun ti ní enough lọ́wọ́ láti máa blackmail ẹ̀. Girl yẹn wá sọ fún pé ilé ọkọ lòun wà. Òun ò lè ṣe. Ó ló máa fẹ́ mi ni o. Ẹ gbọ́ mi ṣá. Òun lè ṣe rí pé Sisi Alagbo kò pẹ́ kò jìnnà ló kúrò nílé ọkọ ẹ̀. Ṣé wọ́n ti pé ó kúrò? Ẹ dẹ̀ wọ́n ti pé àwọn tó jẹ́ bí godmother ẹ̀ sọ pé ìgbà tó máa lọ ṣe ìyàwó pẹ̀lú Akeem gan kò sọ fáwọn táwọn súnmọ́. Pàjáwìrì ló ṣe. Pàjáwìrì wedding ló ṣe. Ẹ gbọ́ mi ṣá. Pàjáwìrì wedding ló ṣe because Akeem fún sí under duress. Ẹ tí gbọ́ mi o. Mi tí gbé yín débẹ̀ tán. Now, wọ́n wá bẹ̀rẹ̀ sí ní fẹ́ra. Ẹ gbọ́ mi ṣá. Wọ́n bẹ̀rẹ̀ sí ní fẹ́ra. Ṣé rántí pé ìyàwó ilé Akeem gan sọ pé orí íńtánẹ́ẹ̀tì lòun ti rí pé ọkọ òun fẹ́ ìyàwó mi. Ṣé gbogbo yín rántí? Ibẹ̀ kọ́ ni mo wá ń lọ. Ṣé wá rí gbogbo bá Akeem ṣe wà pẹ̀lú ẹ̀? Tá Akeem bá fẹ́ gbowó lọ́wọ́ ẹ̀, á blackmail ẹ̀. Ṣó mọ̀ pé fídíò ẹ̀ wà lọ́wọ́ mi. Á jáde, á bá polówó, á bá ṣoríṣiríṣi. Ẹ gbọ́ mi ṣá. Girl yẹn, ẹ rántí pé few months ago, olórí burúkú Dorcas sọ pé wọ́n fẹ́ gbé ìwòwò kan síta. But Sisi Alagbo ò jẹ́wọ́. Ẹ gbọ́ mi ṣá. Ẹ jẹ́ ká bá sọ̀rọ̀. Akeem á gbowó lọ́wọ́ ẹ̀. Akeem ṣá máa ń control ẹ̀ because of those videos. Ẹ gbọ́ mi ṣá. Now, ṣé rántí nǹkan tó ṣẹlẹ̀ nígbà Dorcas àti Ṣọlá tó wà l'Amẹ́ríkà? Ìgbà tí Ṣọlá rí pé Dorcas ti gbóbò lọ fún Ṣẹ́gun ní Dublin pé kò ju òbò fóun mọ́, kò ju òwò fóun mọ́, ṣé rántí? Ni Ṣọlá fi wá bá mi tó sọ pé òbò Dorcas wà lọ́wọ́ òun, ṣé rántí? Sisi Alagbo ti wá ń dú ẹlòmíì mọ́ Akeem lára. Ẹ gbọ́ mi ṣá. Akeem, Sisi Alagbo ti ń dú ẹlòmíì mọ́ Akeem lára. Ṣé ń gbọ́ mi? Akeem wá wò pé kàkà kílẹ̀ kú ilẹ̀ aṣá ni. Akeem ló ju fídíò yẹn síta. I can tell you authoritatively. Akeem ló ju fídíò yẹn síta. Ẹ gbọ́ mi ṣá. Ẹni ọládẹ̀ mọ̀ pé Sisi Alagbo mọ̀ pé Akeem ló ju fídíò yẹn síta. And Akeem has a lot of videos. Ìyẹn engineer tí Sisi Alagbo ń fẹ́ lọ́wọ́. Now, kí ni mo ṣe wá sọ bẹ́ẹ̀? Ṣé ń gbọ́ mi? Ṣé rí ìgbà tó fi first wife ẹ̀ sílẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní drag ẹ̀ lórí internet? Ṣé mọ̀ nǹkan tó ṣẹlẹ̀? The same Akeem yìí, ó rí pé àwọn èèyàn support ìyàwó tó fi sílẹ̀ fún Sisi Alagbo. Ó wá pé ìyálé yẹn jọ́ kan. Ó lóun fẹ́ wá rí. Ṣé ń gbọ́ mi ṣá? Ó lóun fẹ́ wá rí. Ìgbà tó dé ọ̀dọ̀ ìyálé yẹn, ṣé ń gbọ́ mi? Ó múṣẹ́ sí ìyálé yẹn lórí. Ó bá sùn. Ẹ má gbọ́ o. Ó bá ìyálé yẹn sùn. Àṣé Dorcas ló sọ pé kó lọ rìkọ́ọ̀dù ìyálé yẹn wá fóun. Dorcas ò ní gbélé ayé ṣe wọn rere. Ìkànnì ẹ. Ṣé ń gbọ́ mi? Meanwhile, ṣé wẹ́ pé àwọn bloggers kan wà lórí internet tó ń gbèjà ìyálé yẹn, tó ń jà fún ìyálé yẹn gidi gan. Akeem wá lọ bá ìyálé yẹn. Ó wá ní ìgbà tó wá lọ bá ẹni tó dẹ̀ ti bímọ méjì fún, ó wá bá sùn. Àṣé gbogbo bó ṣe bá sùn tó kúrò lọ́dọ̀ ẹ̀. Ó wá pé ó wá sọ̀rọ̀ tó fi trigger ìyálé yẹn. Ìyálé yẹn wá ń bínú lórí phone. Ẹ má gbọ́ o. The same Akeem yìí, ó wá sọ pé ìbínú wo ló ń bínú sìn? Ṣebí mo yìí wá sọ́dọ̀ ẹ lánàá, mo yìí wá bẹ́ẹ̀ sùn. Ṣebí mo yìí do ẹ lánàá. Àṣé Akeem ń record. Ẹ má gbọ́ o. Akeem ń record gbogbo bó ṣe ń bá bọ̀bọ̀ yẹn sọ̀rọ̀. Bó ṣe record girl yẹn tán, ṣé ń gbọ́ mi? Ó wá mú record yẹn, ó lọ fún Dorcas. Ẹ gbọ́ mi ṣá. Dorcas wá play record yẹn pé gbogbo èyí tẹ́ ń gbèjà ìyálé
ṣẹ́rí ìyálé tẹ́ ń gbèjà Akeem ti padà London àṣọ sẹ́ẹ̀tì ìyálé up ni gbogbo àwọn tó wá ń gbèjà ìyálé yẹn gbà yẹn wọ́n padà lẹ́yìn ẹ̀ wọ́n láwọn ń gbèjà ìtòkọ́kọ́ cheat ẹ àṣọ ti padà London ẹ àwọn ò ní kó má dora yín ṣùgbọ́n why tó ṣe jẹ́ káwọn mọ̀ ẹ gbọ́ mi ṣá so Akeem is used to kó máa record kó máa fi recording yẹn kó máa fi báyé wọn jẹ́ kó máa fi hold wọn mọ́lẹ̀ ṣé ń gbọ́ mi now kí ló wá ṣẹlẹ̀ ṣe rí gbà tí fídíò yẹn wà lọ́wọ́ Akeem gbogbo fídíò gbà tóun àti girl yẹn ń date tó ń jẹṣẹ́ Sisi Alagbo wọ́n pe ọkọ Sisi Alagbo bí ọkọ Sisi Alagbo ní fídíò yẹn but wọ́n sọ fọ́kọ Sisi Alagbo pé èèyàn báyìí báyìí ní Sisi Alagbo ń dó ó pẹ̀lú nǹkan tí Sisi Alagbo fi kúrò nílé ọkọ ẹ̀ yẹn ṣe ń gbọ́ now Akeem dẹ̀yìn threatening Sisi Alagbo pé bó ṣe wà yó bó ṣe wà lábẹ́ mi yó ó lè ṣe báyìí ó lè ṣe báyìí ó fún ní rules and regulations ipe tó bá ṣe àṣírí àwa ń ta òun lẹ fi rí tán sáré lọ fẹ́ra wọn ṣó ti yé yín kí dáì lọ ṣe lọ fẹ́ra wọn ni pé pre-planned ni ṣàbẹ̀ pé òun lẹ̀ ọ́ ti ń sọ lánàá ìgbà tí fídíò yẹn jáde ṣe rántí pé wọ́n sọ pé àwọn kan sọ pé ṣèbọ́kọ ẹ̀ ló ń bá ṣe tírísọ̀m kò káyé wọ́n sáré lọ ṣe pàjáwìrì wedding ni ìtorí tí fídíò bá jáde síta wọ́n lọ́kọ àtìyàwó ni wọ́n ń ṣe ọkọ àtìyàwó rárá àṣírí tó fẹ́ tú àti blackmail Akeem sọ fún pé o gbọ́dọ̀ fẹ́ mi mo fẹ́ fẹ́ tán ní sẹ́ mo nífẹ̀ẹ́ ṣé gbogbo nǹkan tí mo sọ yé yín ṣá wọ́n ti mọ̀ pé tí fídíò yẹn bá jáde ṣe dẹ̀ pé gbogbo nǹkan tó ṣe lánàá nìyẹn ṣe wọ́n ti because mo ráwọn nǹkan tó update pé ṣèbọ́kọ àtìyàwó ni wọ́n kí ló kàn wá ń bẹ̀ wọ́n ń ṣe ọkọ àtìyàwó because wọ́n mọ̀ pé fídíò yẹn máa jáde kàkà kí fídíò yẹn jáde tẹ́ máa sọ pé ìyàwó ilé alágbèrè wọ́n ṣe sáré lọ fẹ́ra wọn now that is not the bone of contention Akeem ló fi ọwọ́ rẹ̀ lójú fídíò yẹn síta ó ní Ẹniọlá Sisi Alagbo ó ló ti ń dó ẹlòmíì mọ́hun lára ó ní bó ṣe ń dóhun nígbà tó wà nílé ọkọ tó fi kúrò nílé ọkọ ó ló fẹ́ fi òun náà tilẹ̀ fídíò yẹn ó wá bẹ̀rẹ̀ sí ní fi threatening ẹ wá mọ̀ nǹkan tó bí mi nínú ṣé gbogbo yín rántí pé mo dá sí gbogbo ọ̀rọ̀ wọn níjọ́ tó ti ń ja ìjà wọn ṣe rántí ṣárí ìtorí fídíò yìí Ẹniọlá mọ̀ epo máa jáde ńjọ́ kan ló ṣe lọ mú gbogbo àwọn blogger lọ́rẹ̀ she's a very controversial lady ó mọ̀ pé fídíò máa jáde ńjọ́ kan ó dẹ̀ mọ̀ pé gbogbo àgbo tóun tà àgbo fake lòun tà ìtorí ẹ̀ ló ṣe lọ mú gbogbo àwọn ẹ lọ wò pé gbogbo àwọn blogger ló ń bá ṣe ìtorí wọ́n ti sọ fún pé Dorcas dìdí sọ fún ni pé let them bring it on àwọn máa defend ẹ̀ ṣẹ́bẹ̀ pé lórí burúkú Dorcas Adéyínká nǹkan tóun máa ń defend ni ìtorí bó òun náà wà l'Amẹ́ríkà ó wà Nàìjíríà òun náà jòbó sọ́kùnrin òun náà máa ń ṣe phone sex the fact pé wà nílé ọkọ gbogbo orí burúkú náà ló jẹ́ kọ́kọ́ Dorcas náà lè bọ́ta ṣé ń gbọ́ mi ṣá ṣé rántí pé mi ò dá sí látijọ́ yìí gbogbo bó ṣe ń ṣe òṣì wọn mi ì dẹ̀ kí n dá sí ṣé ń gbọ́ mi my lovely auntie kan wá pè mí lánàá ó ní BJ ṣó ti rí fídíò tó ń lọ káàkiri yẹn mo ní mo believe fídíò yẹn because mo fojú mi rí mo ní nǹkan tí mo bá dẹ̀ ti rí ẹ gbọ́ mi mo ní nǹkan tí mo bá dẹ̀ ti rí I don't talk about it mo ní and yàtọ̀ sí yẹn mo ní ṣe rí lady yẹn I just don't know there's something about her I'm not interested in her ṣé ń gbọ́ mi ṣá ẹni ẹ wá ní BJ lọ wo lórí Telegram tó bá ti wò máa pè padà ẹni yẹn sọ bí tí máa ti lọ wò mo dẹ̀ lọ Google lórí Telegram mo dẹ̀ wò ẹni yẹn wá pè mí padà ó ní BJ ṣó ti wò mo ní mo ti wò ó ní kí ló ṣẹlẹ̀ ń bẹ̀ mo ní mi ìwò tán o irọ́ ò dá ó ní ẹ lọ wò tán mo ní èmi òun worú nǹkan bẹ́ẹ̀ ó ṣáà ní kí lọ wò tán mo dẹ̀ wò tán ó ní BJ ó ní ṣọmọ nǹkan tí mo ṣe ní kó lọ wo kíní yẹn mo ní kí ló dé ó ní ṣọmọ ẹgbẹ́ Dorcas olórí burúkú Adéyínká ó ti bọ́ta ó sọ pé AI ni mo ní àṣà ọ̀nà mo ní sister mi ẹ hold on ṣé ń gbọ́ mi mo ní ẹ hold on sister mi ṣe bẹ́ẹ̀ pé bí tí ó ti sọ pé AI yẹn ni mo ti bẹ̀rẹ̀ sí ní update òun lè rí first update tí mo ṣe ẹ gbọ́ mi ṣá bó ṣe sọ pé AI òun ni first update tí mo ṣe pé ṣé lórí burúkú ni yín ni báwo lẹ ṣe máa pè fídíò yẹn ní AI inú bí mi mo ní because of this Dorcas màá wá gbẹnu sí
màá gbẹ́nu sí nǹkan tó ń lọ ṣàbẹ̀ pé mi dẹ̀ ti wo fídíò mo bá dákẹ́ mò ń wò ẹ gbọ́ mi mo bá dákẹ́ mò ń wò kò pẹ́ kò jìnnà mo rí Sisi Alágbo ó bọ́ta ó lọ ń jó ẹ mọ̀ nǹkan tó ṣe tó bí mi nínú jù láyé mi ẹ tó bá ń wò mí ẹ sẹ́ndì nǹkan tó gbé síta yẹn mo fẹ́ fi hàn àwọn èèyàn ẹ bá mi sẹ́ndì ẹ̀ tẹ́ bá ní ẹ mọ̀ nǹkan tó ṣe Dorcas Adéyínká ló ń lẹ́tọ̀ ẹ̀ Sisi Alágbo wà ló béèrè tó bẹ́ẹ̀ ṣó ti ẹ̀rí Dorcas tó lọ fi ṣe mẹ́ńtọ̀ yẹn á bá tiẹ̀ jẹ́ sórí íńtánẹ́ẹ̀tì ni ó dẹ̀ ti bá tiẹ̀ jẹ́ already ẹ gbọ́ mi ṣá ó wá lọ update sórí page ẹ̀ ẹ lọ follow eye opener lórí Instagram ó máa send ẹ̀ sí nínú inbox eye opener ni ó ń fáwọn tó ń follow ẹ̀ lánàá ẹ lọ bá eye opener lórí Instagram ẹ gbọ́ mi ṣá ṣé ń gbọ́ mi Dorcas wá sọ fún Sisi Alágbo ó ní kó lọ máa fi wá polówó Sisi ẹ bá mi ju kíní yẹn tẹ́ bá ní ẹjọ́ mi ìfẹ́ pẹ́ lórí show yìí ẹjọ́ ẹ bá mi jù mo fẹ́ fi nǹkan tó gbé síta wọ̀n ni yes òun ni ẹ wo nǹkan tó gbé síta lánàá ṣé gbogbo yín ti rí ẹ ti rí bí fídíò yẹn ṣe ń lọ káàkiri ṣé ti rí ó wá update ó ní òun ń ta àgbo tírísọ̀m ibi tí ẹni ọlá ti kàn mí léèwọ̀ nìyẹn ibi tó ti ṣẹ̀mí láyé mi nìyẹn ọmọge Saida gan tó jù wòwò kiri ẹ gbọ́ mi ṣá ìgbà tó di third day tí wòwò ẹ̀ jáde òun náà bọ́ sínú mọ́tò fẹ́ máa jó gbogbo wa jáde fún pé ṣé ò ní tìjú ni